Junior. Ẹ kú ṣẹ́ o. Kwa ìṣe kwa rìn ká. Kí ló ṣẹlẹ̀? Kingo ló ní. Sege àbí kí no pe e. Kí ni búra dada tó ń bá káàkiri. Wọ́n jẹ́ tó ti bẹ̀rẹ̀ tó ti lọ ṣiṣẹ́ òbẹ̀rẹ̀ kú mọ́ ṣàǹfààní tó ṣí yìí. Ó wá meeting báyìí ọjọ́ kan rí. Lẹ́yìn ìgbà tó dẹ̀ tí wá meeting ọjọ́ kan lájẹ́ tó ṣe báyìí. Orúkọ rẹ̀ wọnú lẹ́jà. Tó máa tún wá ránṣẹ́ sí ẹ. Wàá kọ̀ ò ní ṣe. Orí pé nílànà ní ọbí ẹsọ ní ọwọ́. Ṣètìlì nípa ti mísìn tẹ̀ ń sọ nípa yẹn. Mo busy ní. Ẹ̀yin náà rí pé bẹ́ẹ̀ ṣe dé sìn. Ẹnu ṣẹlẹ̀ ti bá mi. Iṣẹ́ mò ń ṣe. Mo busy mi ìráyè. Ṣáwọ̀ ò níṣẹ́ ni. Ẹ fi wèrè lẹ̀. Ó ń sẹ́gbé sẹ́rù. Àwọn ẹgbẹ́ pọ̀ ń bódìjà tí wọ́n rìn wò àwọn ń sẹ́. Wọ́n fòrò látàrọ̀ ọ̀dàlẹ̀ ní kọ́lọ̀ ń kọrí ìfòrò fún ọ. Kò sí nǹkan tó kàwá gbogbo tó ń sọ òun. Lẹ́ o kangaroo tààrọ̀ ní ìdádẹ́kùn tí ń dàdà dẹ́gbà tó ń kọ́ sẹ́rì. Tọ́mọ̀ ṣe pátípáàsì fà yí ọ̀gá. Ọba yí ọ̀gá jẹ́ ní ìfọwọ́ àṣẹnu tẹ̀sí bí ẹni pé tẹ̀sí límù. Àbí èsè bẹ́ẹ̀ tó o gbé sí òkú ẹ̀tàn fẹ́ pèrún. Sórí bó o ṣe wà yìí. Ọ̀jọ́ra rẹ lójú lọ́sẹ̀ kọjá yìí lóru oṣù ká tó oṣù tó ṣe bó o ṣe run sórí ìjọ lójú. Ẹ dúró tẹ́yìn náà sì dàbí omi ẹkún. Ẹ wọlé ẹkún iṣẹ́ ìwèrè bóde. Sọlá ẹ ti fúyẹ́. Tó bá ti bí yín rẹ̀, ẹ̀yẹn tó dé. Kọ́ni tún kí nìyẹn. Kí àbẹ́rẹ́ ìyàwó yìí.